Mo tún kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa o, ìtàn àti òwe Yorùbá. Tòní rèé o, egungun tó bá dá nìkan rìn, òun nìyà á jẹ. Egungun tí ó bá dá nìkan rìn, òun nìyà á jẹ. Ní ilẹ̀ Yorùbá, gbogbo ìlú àti àwọn agbègbè tí wọ́n ti ń gbé eégún, torí kìí ṣe gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń gbé eégún o, ṣùgbọ́n ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń gbé eégún. Ọlọ́run ó fún wa lórí ọ̀fẹ́, a wá sọ díẹ̀ nípa báwo tiẹ̀ ni egungun ṣe bẹ̀rẹ̀ àti ohun tí a mọ̀ nípa egungun lọ́jọ́ kan. Ẹ jẹ́ ká gbé yẹn tì náà. Wọ́n á máa díjọ́ fún ọdún eégún ni, ó sì ní àwọn ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé. Ìgbàlẹ̀ níbi tí eégún ti ń jáde wá, eégún kékeré wà, eégún àgbà wà. Àwọn eégún kéékèèké ni máa kọ́kọ́ jáde tí wọ́n á ṣe ìgbájà, àwọn eégún ńlá náà máa pẹ̀lú wọn. Ṣùgbọ́n eégún ńlá ni máa kányìn ìgbàlẹ̀. Bí eégún kan bá wá dárìn, eégún bíi 8 bíi 15 lè jáde, bíi 10 lè jáde lẹ́ẹ̀kan náà tí wọ́n ó jẹ́ ọ̀jẹ̀wẹ́wẹ́ eégún, kí àwọn eégún ńlá tí àwọn ní agbára, tí n bá sọ pé agbára kìí ṣe agbára ìjàkadì tàbí agbára ẹkẹ, agbára ní ilẹ̀ Yorùbá. Tí eégún kan bá wá dárìn, ìyà lè jẹ. Ṣùgbọ́n bó bá àwọn ẹgbẹ́ rẹ̀ rìn, bóyá ṣe ló ku ẹnìkan lọ́rẹ́ tó nítòun fẹ́ kọjú ìjà sí, tí eégún bíi 8 tí wọ́n wá da ọrẹ́ bo irú ẹni bẹ́ẹ̀, ẹ rí wípé òrìṣà tí Ṣàngó ò lè nà, omèrè sá ni. Eléyìí túmọ̀ sí wípé àdárìn ní ìrìn ayé a máa fi ìyà jẹ ni, a sì máa dójú tì ní. Àwọn wo ló yẹ kó ẹjọ́ rìn? Àwọn wo ló yẹ kẹ́ ẹjọ́ kọ́wọ́ rìn? Àwọn wo ló yẹ kẹ́ ẹ ti ẹjọ́ dáwọ́ pọ̀ láti ṣe nǹkan kankan? Ṣùgbọ́n tó ń dárìn, ìwọ náà ò yà tó ń jẹ ọ́. Ǹjẹ́ o ti ṣàṣeyọrí? Ẹnìkan yìí dárìn, igi kan yìí dá gbógbé, àsúnrín tí ń dá gbógbé, igbó ò dẹrùn fún un. Eégún tó bá nìkan rìn, òun nìyà á jẹ. Ire o.